òun kò lẹ́jọ́ nínú ìwé ìròyìn PM ní kókó àkọ́kọ́ tó wà mí yìí ló ti jáde wá o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti rọ ọba tí ó ń jẹ́jọ́ ní orílẹ̀-èdè US ó ti rọ̀ ọ́ lóyè báyìí o. ẹjọ́ ọ̀hún ló ní í ṣe pẹ̀lú ìpàṣípàyọ owó. ìwé ìròyìn PM ló kọ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti kọ́kọ́ mú kókó àkọ́kọ́ eléyìí tí ó padà dìròyìn lọ́wọ́ mi fún títí àárọ̀ yìí níbi tí Rabiu Kwankwaso tó ti ń sọ̀rọ̀ wípé òun ti ṣetán o láti kópa pẹ̀lú Peter Obi. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn eléyìí ló ti jáde wá. ilé ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ó ti pa á láṣẹ ní wàràǹṣeṣà wípé kí wọ́n fi gbòòrò òfin gbé mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ohun àmúṣagbára. ìwé ìròyìn The Sun ló dì í jáde. Àtíkù òun náà ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n ní àwọn fẹ́ gbé o látàrí bí wọ́n ti ṣe sọ pé ẹni tí yóò bá jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú NDC apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti wá. Àtíkù òun náà ti fohùn léde lórí ọ̀rọ̀ òun kí ló wí tá a bá dénú ìwé ìròyìn àmọ́ ká. ìjọba ìpínlẹ̀ Anambra ni wọ́n ti gbé ìgbésẹ̀ báyìí o láti yọ gbogbo àwọn kàńdánù rẹ̀sìn àwọn olùṣọ́ àgùntàn àwọn pásítọ̀ èké tọ́lọ́run ò pè wọ́n tó jẹ́ pé ikùn wọn ló rán wọn níṣẹ́ o. wọ́n ti ṣetán láti yọ ọwọ́ kílàńkó wọn nínú àwo tangaran. ìwé ìròyìn The Sun ló dì í jáde. ẹni tí ó jẹ́ olórí àwọn ọmọ ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti sọ pé òun ò gbé Adélékè lọ ilé ẹjọ́ o látàrí pé kí ló fà á tá a bá dénú ìròyìn àmọ́ kà á sí létí. àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò fínífíní fún gbogbo àwọn tó ní lọ́kàn láti di ipò kan mú tàbí èkejì. òní yìí ní kinní ọ̀hún yóò sì gbìnàyà. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ìjà eléyìí tó wà láàrin Wike àti Fubara ó mọ̀ tún ti ń gbogbo sí i. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn eléyìí tó di kókó ló ti jáde wá. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti bu ọwọ́ lu ìyànsípò ẹnìkan o. ta ló ń tọ̀ wọ́n ẹ gbọ́. Ọ̀yọ́ Affairs ló kọ. nínú ìwé ìròyìn eléyìí tí nínú ìwé ìròyìn Vanguard náà ni Wike ló ti ń sọ̀rọ̀ tó ní ẹ wo èmi èé ṣe oníṣẹ̀ṣe àbí ẹni tí ń woṣẹ́ o lórí pé àwọn èèyàn sọ wípé òun ti mọ ẹni tí yóò jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers oníṣòwò ajẹ́ tí ń woṣẹ́ ni ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn The Sun ní kókó yìí ló ti jáde wá tó ń ṣàlàyé ṣé ti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní lọ́kàn láti di olùkọ́ tàbí tí wọ́n fẹ́ gba sàbùké NCE ìjọba àpapọ̀ wọ́n ti kéde wípé wọn ò ní ṣe jáàmpù mọ́ òyìn UTME gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe wí o. ìwé ìròyìn The Sun ló dì í jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Fásì Yusuf tó ti jó di mímọ̀ wípé iṣẹ́ rí ojúde ọba eléyìí tá a máa ń ṣe nílùú Ìjẹ̀bú yóò wáyé o bó tilẹ̀ jẹ́ pé ọba àlàyé eléyìí tí wọ́n lọ mọ́ pàdé kò sí lórí tẹ àmọ́ ṣá o wọ́n léléyìí kò ní í dá wọn dúró lọ́dún yìí àwọn òṣè ojúde ọba yóò sì dùn gbọ́ngbọ́n kan sí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ní kókó yìí ló ti jáde wá. àwọn ọmọ kéékèèké kan tí wọ́n ń fi nǹkan ìdáná tí wọ́n fi ń ṣeré ní ìpínlẹ̀ Kwara ni wọ́n sọ wípé iná ṣọ́yọ níbi nǹkan ìdáná yìí ìyẹn gas cylinder iná ṣẹ́yọ níbẹ̀ o tó sì jó ilé ọ̀hún. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣetán o wípé wọ́n ó ṣe ìgbésẹ̀ láti ṣe ètò òdìbò abẹ́nú fún ẹnikẹ́ni eléyìí tó bá fẹ́ jẹ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn ènìyàn mọ́kànlá kan tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Benue. ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn yìí ló wà ó níbi tí ìròyìn ti gbé o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun náà ni wọ́n ti ń jápa kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà lélẹ́yìí tó sì lè mú èbù ẹ̀yìn bá ètò ìlera orílẹ̀‐èdè yìí.
ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn Vanguard tó mú lélẹ̀ òun lèmi náà rí kókó tọwọ́ mi yìí o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ SANU àti NASU ni wọ́n ti bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lórí nǹkan tó ń dùn wọ́n àti nǹkan tí wọ́n ń fẹ́ ìwé ìròyìn Vanguard ló fà á jáde. ǹjẹ́ mọ̀ wípé èèyàn 42 òun náà ni a ti gbẹ́mìí mì tá a bá ní a ṣe àkọlélẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, Plateau àti Benue lára àwọn ìkọlù eléyìí tó ti ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mọ́ wá sí etí ìgbọ́ yín a ó tú dé ìsàlẹ̀ kòkò a ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ láwọn ìlú àti agbègbè tó fi dé òkè òkun à ń kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ní ìkànnì alàlújá ìkànnì tómìlú tómìgboro tómi gbogbo ìgboro tìtìtì ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí adúró tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan à ń ṣe kinní ọ̀hún ó nítumọ̀ ṣe ti gbogbo ọmọ aráyé à sì ń dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé wípé Elédùmarè ó ń bá wa ṣe ọlọ́run aláwòrábí má kọ̀ dé àìmọ́ ṣe dàwa o àtẹ̀yìn àtàwa àti gbogbo olólùfẹ́ ìkànnì yìí àti gbogbo olùgbọ́ wa pátápátá nílé lóko lẹ́yìn òde à ń kí yín wípé òní ọjọ́ ìṣẹ́gun a ó rẹ́yìn ọ̀tá bẹ́ẹ̀ ni a ó rẹ́yìn òdì láṣẹ ọlọ́run aláwòrábí a ó sì máa lọ sókè o a ò ní wálẹ̀ lọ́lá ọba kọ́dá ayé ìkànnì yín ìkànnì wa ìkànnì Ship 9.1 FM lẹ́ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìròyìn àjímọ́ná ló tún gbòde gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wípé bójúmọ́ bá ti mọ́ báyìí la máa mú kinní ọ̀hún wá sí etí ìgbọ́ yín ìkan tiwa kì í tijú àmọ́lé bẹ́ẹ̀ ni ìran wa kì í tijú à ń yẹ̀nà alápàǹdẹ̀dẹ̀ wọn kì í tijú à ń fò káàkiri ní ìta gbangba ìròyìn àjímọ́ná ló tún gbòde abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé wá kí n káàbọ̀ sí orí ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa gẹ́gẹ́ bí àá ti ṣe máa ń mú wá fún yín nítorí pé àwọn ò ní dá yín lágara náà ní gbogbo tó ń lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé o náà ní àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan tá a máa mú wá sí etí ìgbọ́ yín ní dédé aago 7 òwúrọ̀ lójoojúmọ́ báyìí àwa kì í kàbọ̀ sórí àkọ́tún ìròyìn ọ̀hún fún títí àárọ̀ yìí níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ìkànnì Ship 89.1 FM òun náà lẹ́ ń gbọ́ ilé yìí tá a wà ní Ìṣà ìlú òkè ò náà ń pe bí o ìpínlẹ̀ Ọ̀yọ́ lè léyìí lórílẹ̀‐èdè Nàìjíríà kì í kàbọ̀ sórí àkọ́tún ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi o ẹlẹ́mbẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. tó ẹ̀kú kalẹ̀ káwọn náà kinní ọ̀hún tá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe nítorí wípé adédi iṣẹ́ má ṣe báyìí àgbà ọ̀lẹ dàrùn ní Yorùbá ń pèrò wọn o ká má pẹ́ títí lóko bí ọmọ òkú ọ̀lẹ ká sì má nà pọ̀npọ̀n títí bí ẹni tí ò fẹ́ kàn ṣe o nínú ìwé ìròyìn PM ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ti rọ ọba aláyé kan lóyè o ọba aláyé ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kàn tó sì ń jẹ́jọ́ ní orílẹ̀-èdè US wípé ó ti ṣe ìpàṣípàyọ owó kan tó owó àgbọ́foríṣòpó tó ní ṣe pẹ̀lú nǹkan atúnilójú nígbà àjàkálẹ̀ àrùn COVID-19 ní ọba aláyé yìí ló ti dá ọwọ́ rú o ṣùgbọ́n báyìí o nínú àtẹ̀jáde kan tí gómìnà Adémọ́lá Adélékè tó buwọ́lù ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọba aláìlúwà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọba Joseph Olóyèdé tó jẹ́ apẹ̀tùmọ̀dù títí ìlú ìpẹ̀tùmọ̀dù ni wọ́n ti rọ̀ lóyè báyìí o ọba ọ̀hún ni wọ́n sọ wípé ó ń jẹ́jọ́ ní orílẹ̀-èdè United States lórí ìpàṣípàyọ owó àti àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan kábíyèsí ọ̀hún nínú ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi léde ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti rí ẹ̀dà ìwé tó ní ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ àti ìdájọ́ tí orílẹ̀-èdè United States tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ohio gẹ́gẹ́ bí wọ́n ṣe wí fún ìdí èyí àwọn buwọ́lù rírọ ọba aláyé ọ̀hún lóyè ní wàràǹṣìṣà nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lánàá ní ìlú Òṣogbo láti ẹnu alukoro fún gómìnà
ìyẹn Ọláwálé Rasheed òun ló jẹ́ kí àtẹ̀jáde yìí kó tó àwọn oníwèé ìròyìn lọ́wọ́ tó sì ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù ṣé ti gbogbo àwọn ènìyàn wípé ní ìgbà tí àwọn ti rí ẹ̀dà ìwé tó ní ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ tí orílẹ̀-èdè US tí wọ́n fi gbé ìgbẹ́jọ́ kalẹ̀ láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn ìlú mọ̀ wípé ajẹrẹ ìwà ìbàjẹ́ náà ó sì mọ́ kábíyèsí ọ̀hún lórí tó lu àwọn ènìyàn ní jìbìtì tó sì dá ọwọ́ rú. Fún ìdí èyí àwọn buwọ́ lu kí wọ́n rọ ọba aláyé ọ̀hún lóyè. Tẹ́ bá gbàgbé oríṣiríṣi àtẹ̀jáde àti àríwísí òun ló ti gba orí ayélujára kan. Nínú ọ̀rọ̀ gómìnà Adémọ́lá Adélékè wọ́n ní àwọn ò fi títí orí ayélujára ṣe nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn èyí tí kò fẹsẹ̀ múlẹ̀ òun ló ń jà ràn lórí ayélujára, ṣùgbọ́n nígbà tí ọwọ́ àwọn ti tẹ ẹ̀dà ìwé tí orílẹ̀-èdè United States tí wọ́n fi gbé ìdájọ́ náà kalẹ̀, àwọn buwọ́lu kí wọ́n yọ ọba aláyé ọ̀hún lóyè, kí wọ́n yọ bí àyàn jìgá gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Gómìnà Adémọ́lá Adélékè ó wá rọ àwọn ará ìlú wípé kí wọ́n gba àlàáfíà láàyè, kí wọ́n sì jẹ́ kí ohun gbogbo kó máa lọ bó ṣe tó àti bó ṣe yẹ, bẹ́ẹ̀ kí àpèrè ọba ọ̀hún kó ní ìdáàbòbò gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí. Ìwé ìròyìn PM ló kọ ìròyìn náà jáde, ẹ lọ mú kẹsìrí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti mú kókó àkọ́kọ́ eléyìí tó dìròyìn lọ́wọ́ tèmi fún títí àárọ̀ yìí, níbi tí Àtíkù tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú NDC ti ń sọ, tí wọ́n ní ó ti di dandan gbọ̀n káwọn oyè ẹni tí ó yóò jẹ́ ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹni tí ó jẹ́ aṣíwájú ẹ̀yìn ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar òun náà ni ó ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress ADC tí wọ́n ní àwọn ó gbé látàrí àti jẹ́ kí ẹni tí ó bá jẹ́ ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà kó wá ní àti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ti ń retí náà ni ó tó sì jẹ́ pé wọ́n ti múra lẹ́dẹ̀ di ọdún 2027 nítorí pé ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ yìí apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni òun náà ló ti wá o igbákejì ààrẹ nígbà kan rí. Òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé bí ìgbà tó jẹ́ pé èèyàn fi ìjẹ sí ẹnu tàkúté tó wá fi ọ̀nà tí èkú tí ó fi gbé òun náà ni òun ní gbogbo nǹkan yìí ẹ ti ń jẹ́ ó di mímọ̀ fún wọn wípé ibi tí wọ́n ò ti lọ múra lẹ̀dẹ̀ yìí ìyẹn ní ọdún 2027. Àtíkù òun náà ló sọ̀rọ̀ yìí o láti ẹnu ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ òròyìn sí Olúṣọlá Sanni. Òun náà ni wọ́n jọ sọ ọ̀rọ̀ wọn ò tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ eléyìí tí àwọn ti pe amọ̀kalẹ̀ wípé àwọn ò gbé láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC tó wà lóróyè tóun ti ààrẹ eléyìí tó ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi gbogbo lásìkò ààrẹ Bọ́lá Tinubu láti jẹ́ kí àwọn ó dà wọ́n lágbódà àná. Wọ́n ní ìgbésẹ̀ ti ẹgbẹ́ òṣèlú NDC eléyìí tí wọ́n ń pìyàmọ́ pé àwọn fẹ́ gbé yìí kò lè túrún kankan lára ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí, ó ní òun gbàgbọ́ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún léyìí tí ẹni tí ó jẹ́ sẹ́nitọ̀ Seriake Dixon eléyìí tí ó léwájú rẹ̀ wọ́n láwọn ti mọ̀ wípé ẹgbẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ni wọ́n máa fẹ́ lò láti fi da ẹgbẹ́ alátakò dáná, àmọ́ o bó ti lè wù kó pọ̀ tó kò sí lára ìgbésẹ̀ tí wọ́n sọ pé àwọn fẹ́ gbé ọ̀hún wípé àwọn ò yan ẹni tí ó ṣojú ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹni tí ó sì jẹ́ igbákejì tí ó wá láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, nítorí pé àwọn tó wà lóróyè hàn gan ti múra lẹ̀ nítorí pé ẹni tó wà ń bẹ̀ náà ẹ dákun tá a bá ní àbèrè níbo ló ti wá. Ó ní gbogbo eléyìí kò lè jẹ wọn ò lẹ́yìn kéèyàn ó lo àwọn téèyàn mọ̀ téèyàn sì fi lè dàyàn lágbódà. Àtíkù òun náà ló sọ̀rọ̀ yìí o, ìwé ìròyìn The Nation òun náà ló sì ti sọ. Nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn eléyìí ló ti jáde wá. Ilé-ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ó ti pa á láṣẹ ní wàràǹṣeṣà báyìí wípé kí wọ́n fi páńpẹ́ ọba mú mínísítà tẹ́lẹ̀ rí fún ohun àmúṣagbára. Ìwé ìròyìn The Sun ló de ìròyìn ọ̀hún jáde. Ilé-ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ó ti pa á láṣẹ ní wàràǹṣeṣà wípé kí wọ́n fi páńpẹ́ ọba mú mínísítà tẹ́lẹ̀ rí fún ohun àmúṣagbára tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sálì Màmá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ilé-ẹjọ́ náà jẹ́ kó di mímọ̀ wípé ẹni náà ó kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́
gẹ́gẹ́ bí adájọ́ Mariam Ani gẹ́gẹ́ bó ṣe wí o àwọn agbẹjọ́rò mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún fún ohun àmúṣagbára ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ wípé kí wọ́n gba àwọn láàyè láti gba béèlì rẹ̀ ṣùgbọ́n adájọ́ ní rárá nítorí wípé àìmọye ìgbà òun ni wọ́n ti rán ni pé tí ò sì yọjú ṣé ti wíwo ni kò tó wíwo ni àbí ti wíwò yàn ni kò tó wò yàn àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n tẹ́ pẹpẹ ìwé kan síwájú ilé ẹjọ́ wípé mínísítà náà ó lẹ́jọ́ jẹ́ àti wípé ó lẹ́bọ lẹ́rù o nítorí wípé ó da ọwọ́ rú oríṣiríṣi ẹ̀sùn òun ni wọ́n fi kan mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú dígbé owó ìlú gba oko bòmíì lọ owó tó tó bílíọ̀nù 21 náírà gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun bó ṣe ń jábọ̀ rẹ̀ tí wọ́n sì ránṣẹ́ pé mínísítà náà wípé kó wá wí tẹnu rẹ̀ àti wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ o ṣùgbọ́n kàkà kó yọjú sí ilé ẹjọ́ níṣe ni ó mórímù tó sì di sọ́rọ́ngbó tí kò yọjú sí ilé ẹjọ́ ní báyìí adájọ́ ilé ẹjọ́ Mariam Anis ní ilé ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ó ti pa láṣẹ wípé kí wọ́n máa wá káàkiri níbikíbi tí wọ́n bá ti rí kí wọ́n fi páńpẹ́ ọba gbé e ní wàrà ṣíṣà ìwé ìròyìn The Sun lóde ìròyìn àwọn jáde ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni eléyìí wà níbi tí Kwankwanso tó ti ń sọ̀rọ̀ wípé òun ti ṣetán o láti jáde dupò pẹ̀lú Peter Obi òun ti ṣetán láti ṣe igbákejì rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú NDC ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Kano tó tún jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Rabiu Kwankwanso òun náà ló ti sọ ọ́ tó bá ti ṣe títí ṣe tán òun ti ṣe tán o láti jáde dupò pẹ̀lú Peter Obi àbí ẹnikẹ́ni tí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n bá fà kalẹ̀ tó bá wá láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 Kwankwanso òun náà ló sọ̀rọ̀ dánilójú yìí ní àná ọjọ́ ajé níbi tí ó ti ń kópa níbi ètò kan tí wọ́n ṣe lójú òpó móhùnmáwòrán kan níbẹ̀ òun náà ló ti ń sọ̀rọ̀ tó ti ń jó di mímọ̀ wípé ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú NDC tó bá gbé òun náà ló yanrantí jù nítorí pé àwọn ní ipá láti yan ẹnikẹ́ni láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ tòun ti igbákejì rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó wí òun jó di mímọ̀ wípé òun ti ṣetán o wípé tí wọ́n bá ti sọ pé ẹnikẹ́ni òun náà ni àwọn mú ní àti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà tí ìran ẹni yẹn tó dẹ̀ bá ìran eléyìí tí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n là kalẹ̀ tí wọ́n bá tó bá mu wọ́n lè léyìí yóò jẹ́ kí àwọn mọ̀ wípé ẹgbẹ́ yìí gangan ló fẹ́ ìlọsíwájú fún orílẹ̀-èdè wa Nàìjíríà àti fún àwọn tí wọ́n jẹ́ àwọn elétò òdìbò láti jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó rọrùn dẹ̀ fún wọn. ó nínú òun ó dùn o tó bá jẹ́ pé Peter Obi òun náà ní án mú láti jẹ́ kí ó jẹ́ ẹni tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú NDC tí ó gbé sókè gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà ó ní tó bá ti wá yàn òun ṣetán o láti jẹ́ igbákejì rẹ̀ nítorí pé òun ní ìgbàgbọ́ nínú ìran eléyìí tí Peter Obi tó gbé dání ojú di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ní ń béèrè pé ẹ dákun o ẹgbẹ́ òṣèlú tẹ́ ẹ lọ mú wá lọ́sàn-án kan òru kan yìí ìjẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ti ṣetán ó ní ẹni tí ò bá bá ní dókè ọdẹ kò lè mọ tá à ń ṣe ń bẹ̀ òun náà ni wọn fi lè mọ̀ wípé ìgbésẹ̀ eléyìí táwa ń gbé àti àwọn ìgbáradì eléyìí tí a ti ń gbé lẹ̀ fún àwọn ètò ìdìbò ọ̀hún òun náà lọ́fà o táwa gangan fi mọ̀ wípé a ti ṣe tán. Kwankwanso òun ló sọ̀rọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn eléyìí ló ti jáde wá tó jáde láti ìpínlẹ̀ Anambra tó ń ṣàlàyé wípé gbogbo àwọn kàńdá nínú ìrẹsì àwọn ayédèrú olùṣọ́ àgùntàn àwọn tó jẹ́ pé Ọlọ́run ò pè wọ́n ikùn àti nǹkan tí wọ́n ń jẹ òun ló pè wọ́n o wọ́n sọ wípé gbogbo wọn ni àwọn ó yọwọ́ kílà ń kó wọn nínú àwo tangaran tí àwọn yóò ṣèfé páńpẹ́ ọba mú wọn o gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun gẹ́gẹ́ bó ṣe wí gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo òun ni ó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kan tí wọ́n jẹ́ ayédèrú olùṣọ́ àgùntàn àwọn ti gbá wọn mọ́ gbàgà o gbogbo àwọn tó bá sì kù gbogbo wọn ni àwọn yóò ṣe àwárí wọn tí àwọn yóò sì gbá wọn mọ́ gbàgà gẹ́gẹ́ bó ṣe wí gómìnà náà ó ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́ àgùntàn
láyé òde òní ọlọ́run ò pè wọ́n ikùn ló pè wọ́n àti nǹkan tí wọ́n ó jẹ nǹkan tí wọ́n ó rí bù síkùn nǹkan tí wọ́n ó rí bù rẹ́nu wọ́n ń wàásù ìgbàlà ṣùgbọ́n kò sí ìgbàlà kan nínú ayé wọn o wọ́n ń wàásù káàkiri ìlú ṣùgbọ́n ọ̀rọ̀ mi ni ẹ gbọ́ ẹ má ṣe wo ìṣe mi òun ni púpọ̀ àwọn olùṣọ́ àgùntàn yìí ni wọ́n jẹ́ o fún ìdí èyí gbogbo wọn ni àwọn yóò fi páńpẹ́ ọba mú ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe fi léde gómìnà ìpínlẹ̀ Anambra ó sọ àwọn ọ̀rọ̀ yìí ní ìlú Akwa nígbà tó ń kópa níbi ètò kan tó sì ń ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n jí ayédèrú yìí púpọ̀ wọn ni wọ́n ti wà ní akóló àwọn ọlọ́pàá tí wọ́n ti ń wò kánbónkánbó bí òkété inú ayanran kódà gan pẹ̀lú púpọ̀ wọn ni wọ́n ti fi ẹnu ara wọn túṣù ká ìyẹn ni wípé wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ikùn ló pe àwọn o ìjọba ìpínlẹ̀ náà wọ́n sì tún tẹ̀síwájú láti fi páńpẹ́ ọba mú gbogbo àwọn tó kù tí wọ́n sì máa wò kánbónkánbó bí òkété inú ayanran gómìnà náà ó gbé oṣù bàràbàǹdẹ̀ fún àwọn ìgbìmọ̀ tó ní í ṣe pẹ̀lú òfin ká fọ ìpínlẹ̀ náà mọ́ ó ní ìpínlẹ̀ Anambra òun ló ní í ṣe pẹ̀lú kí ohun gbogbo kó máa lọ bó ṣe tọ́ bẹ́ẹ̀ kí àwọn tí wọ́n wà ní ìdí ẹ̀sìn kí wọ́n má fi ẹ̀sìn ọ̀hún kí wọ́n má fi lu àwọn ènìyàn ní jìbìtì kí wọ́n ó jíṣẹ́ tí Ọlọ́run tó fi rán wọn tó bá jẹ́ pé Ọlọ́run ló pè wọ́n bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Anambra ó ṣàlàyé pé oríṣiríṣi àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn ọmọnìyàn àti ìwàsí ọmọnìyàn òun ni àwọn gbà láàyè ṣùgbọ́n àwọn ò gba ìwà kò tọ́ láàyè ẹni yòówù tí ajẹrẹ ìwà ìbàjẹ́ tó ń fi jújú bojú wípé olùṣọ́ àgùntàn ní òun tí ajẹrẹ ìwà ìbàjẹ́ bá símọ́ lórí yóò jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn The Sun lódì jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ọ̀rọ̀ ti jáde wípé ọ̀rọ̀ Wike àti Fubara onáàmọ̀ tún ni ó tún ń gbogbo sí i látàrí èmi jù ọ́ ìwọ ojú mi eléyìí tó wà láàrin wọn ẹ́mbásì jura wọn lọ àáfihanra wa òun náà ni ọ̀rọ̀ bá dé o láàrin àwọn àgbà òṣèlú méjèèjì nínú ọ̀rọ̀ eléyìí tó jáde tó dìròyìn fún títí àárọ̀ yìí òun náà ni ìgbésẹ̀ alágbára kan ló mọ̀ tó ti ṣẹlẹ̀ lélẹ́yìí tó fà á tí àwọn oníròyìn tí wọ́n fi ń gbé wípé láàrin ẹni tó jẹ́ mínísítà fún olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Federal Capital Territory FCT ọ̀gbẹ́ni Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers lọ́wọ́ yìí Siminalayi Fubara wọ́n ní ọ̀rọ̀ àwọn méjèèjì ó ti á wá tó àmójútó báyìí o látàrí pé kíni wọ́n ní ọ̀rọ̀ mọ̀ bẹ́yìn yọ nítorí pé gbogbo àwọn tí gómìnà yàn tí àwọn náà tó jẹ́ láti àkàtà gómìnà ní ẹ ti wá tí wọ́n fìfẹ́ hàn láti gba àwọn káàdì ìmínà ó dìbò tí wọ́n lọ ṣe àgbéyẹ̀wò ìyẹn ní òpin ọ̀sẹ̀ tó kọjá àwọn 22 tí wọ́n wá láti àkàtà Fubara òun náà ni wọ́n lé wọn dànù tí wọ́n ní kójú òwọ̀n wọ́n disqualify gbogbo àwọn 22 eléyìí tí wọ́n wà ọ̀hún wọ́n ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 4 eléyìí tí wọ́n gbé kalẹ̀ òun náà ni wọ́n sì sọ pé àwọn tí wọ́n wá láti igun Wike tí wọ́n jẹ́ 29 gbogbo àwọn yùn wọ́n yege tí wọ́n pèrègèdè tí wọ́n fi gbọ̀rọ̀ tí wọ́n sì fi jẹ́ ká nínú ọ̀rọ̀ eléyìí tó jáde wọ́n ní ìgbésẹ̀ yìí òun náà ló wáyé o láti mọ àwọn tí wọ́n gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC dání tó bá ti di ìgbà ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àmọ́ ṣá o Wike ti sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹni afọ̀rànmọ́ kò ní í dákẹ́ Wike ní ẹ wo gbogbo nǹkan táwọn èèyàn ń sọ ohun wípé èmi mọ̀ nípa bí wọ́n ti sọ pé wọn ò gba àwọn tí wọ́n wá láti àkàtà Fubara wọn ò gbà wọ́n wọlé ó ní rárá o ọ̀wọ̀ mi máa ré funfun nẹ́nẹ́ èmi ò mọ nǹkan kan pa rẹ o kí ni wàá ṣe fọ́lọ́hún bóyá lọ́hún gan ní ń gbìjà mi tí ń jìjà mi jà ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tẹ́ ẹ wò pó ṣẹlẹ̀ yìí wípé Wike yọ́ mọ̀ ń pa rẹ̀ ó ní rárá o òun ò mọ nǹkan kan pa rẹ̀ o ojú ẹlẹ́dàá yín ó tó pé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó wá jáde náà ni wọ́n di mímọ̀ wípé àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀hún tí ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ ọ̀hún Múráìnà Àjíbọ́lá Ìjákù Yàmáwò tó ṣe akọ̀wé ìgbìmọ̀ ọ̀hún àti àwọn míì tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ Abdullahi Adamu Danjuma Samuel nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí àgbéyẹ̀wò eléyìí tá a ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC yìí ó mọ̀kàn gani nítorí pé àwọn ò fi igbá kan àwọn ò fi bọ̀ kan nú bó ṣe yẹ káwọn ó ṣe é òun náà ni
àwọn ṣe ọ̀hún àmọ́ ṣá o igun ti Fubara òun náà ni wọ́n ti ń fapá jánu o wípé wọ́n ti lọ wá agbára fún wa. Ìwé ìròyìn Vanguard òun náà lọkọ ìròyìn náà. tó ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ẹ kú kalẹ̀ à ń padà bọ̀ wá. eégún tí ó ṣe bí ilé ìbòsí lágbo egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Ralac Painters tó bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Painters láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Painters gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣe apá nàkàṣe ẹsẹ̀. ọ̀dọ̀ Ọba Ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù karùn-ún títí di ọjọ́ kọkànléníogún oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. ká wà lálàáfíà òun làgọ́ ara wa fi lè wà ní ìlera pípé. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Double Red Medicated Natural Toothpaste tó ń ṣiṣẹ́ fún eéwo ẹnu, akokoro, èérí inú eyín, eyín ríro, eyín tó luwò, èrìgì dúdùn, kó o sọ̀rọ̀ kẹ́nu bùtì. o gbọ́dọ̀ tètè mójútó nípa lílo Double Red Medicated Natural Toothpaste. òun la gbé kalẹ̀ láti fọ ẹnu wa lóòrèkóòrè fún àlàáfíà eyín àti ẹnu wa tí ó sì kó òórùn tàbí onírúurú àrùn ẹnu kúrò. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra Double Red Medicated Natural Toothpaste ẹ kàn sáwọn alágbàtà wa. ilé epo Miki Abiola Pella Road Ìsẹ̀yìn, ilé epo Moshad Ìsàlẹ̀ Àfà roundabout Òkèhò, ilé Chukwu Pella Òkè Àdúrà Ìwéré-Ilé, ọmọọba Ọládọ̀ṣù Johnson, ilé ọba Oníbisẹ̀ Arómọ́kun nílùú Òtu. Oceanic Waste Nigeria Enterprises ló gbé kalẹ̀ fún lílo gbogbo ènìyàn. ẹ lè pè wá sórí 0807-083-6222. Double Red Medicated Natural Toothpaste ló wà fún ìtọ́jú pípé eyín àti ẹnu rẹ. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ìròyìn wa kò tán síbẹ̀ ó sì ń sún sápá iwájú. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá. àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ó bẹ̀rẹ̀ ṣíṣe àyẹ̀wò àti fífi ọ̀rọ̀ wá àwọn tó ní lọ́kàn láti di ipò kan tàbí èkejì mú níbi ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. àwọn ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti kéde wípé lónìí yìí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2026 ní àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tó ní lọ́kàn láti di ipò kan tàbí èkejì mú. lónìí náà ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. wọ́n ní òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 oṣù karùn-ún ni àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn tí wọ́n ní lọ́kàn láti di ipò kan mú tàbí èkejì gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n rí gbà láti ọwọ́ àwọn adarí ẹgbẹ́ ní àti òkè wá àti àtẹ tí wọ́n fi ṣe kínní ọ̀hún gẹ́gẹ́ bó ṣe fi tó wọn lọ́wọ́ nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara tó fi léde Olúṣẹ́gun Adéwàrà. òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀. ó sọ wípé ọ̀kan ọ̀jọ̀kan àwọn ènìyàn tí wọ́n ní lọ́kàn yìí ni àwọn yóò fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bí àwọn tí wọ́n ní lọ́kàn láti di ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré mú tàbí àwọn tí wọ́n ní lọ́kàn láti di ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà mú tó fi mọ́ àwọn tó ní lọ́kàn láti di ipò gómìnà mú nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara. nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé aago 9 òwúrọ̀ òní yìí ní ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àyẹ̀wò ọ̀hún
òun ni yóò bẹ̀rẹ̀ ní ìlú Ìlọrin ní olú ilé ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí, ẹ lọ mú kẹsìrí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹni tí ó jẹ́ akọ̀wé fún àwọn àgbáríjọpọ̀ àwọn olóyè Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú òun náà ni ó ti sọ̀rọ̀ Fásẹ̀ Yusuf ó ní ojúde ọba ti ọdún yìí yóò kò bó tilẹ̀ jẹ́ pé Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú eléyìí tó wà lóróyè tẹ́lẹ̀ ó ti gbéṣẹ̀ tí wọn ò sì tí ì yan Àwùjalẹ̀ tuntun. Ìyẹn bàbá tí wọ́n gbé ní bá àgbìmọ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọ̀jọ̀gbọ́n olóyè Fásẹ̀ Yusuf òun náà ló ti sísọ lójú rẹ̀ wípé ojúde ọba ti ọdún 2026 òun náà ni ó kò bó tilẹ̀ jẹ́ pé kò sí Àwùjalẹ̀ ní àpèrè. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ nígbà tó ń kópa lórí ètò kan tí wọ́n ṣe lójú òpó mọ́ọ̀máwòrán eléyìí tí ó wà ní agbègbè Iléṣẹ́ Ìjẹ̀bú òun náà ló ti sọ̀rọ̀ ní ọjọ́ Ajé tó ń jó di mímọ̀ wípé ẹ wo ẹdún eléyìí tá a máa ń ṣe yìí ó ti di ọdún tó ti tàn kálẹ̀ tó sì ti kú òní pé bóyá èèyàn kan àbẹ́lòmíì ni ó jẹ́ kí a dá ọwọ́ ọdún yìí dúró. Yusuf tó jẹ́ akọ̀wé ìyẹn fún àgbáríjọpọ̀ àwọn olóyè ti Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú òun náà ló sọ̀rọ̀ wọn o tó ń jẹ́ di mímọ̀ wípé ṣe rí ọdún yìí ó ti jẹ́ ọdún tó jẹ́ pé ó ti di dandan gbọ̀n fún àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú láti máa ṣe lọ́dọọdún bí ẹni tó jẹ́ ọba láyé ó wà lápèrè kò sí lápèrè. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti wá ń jẹ́ di mímọ̀ wípé yàtọ̀ sí bí àwọn kan bí wọ́n ti ṣe ń wípé ti ọdún yìí ó ṣeé ṣe kí àwọn ó gbégi dáná o nítorí pé kábíyèsí eléyìí tó wàjà ọba Síkírù Adétọ̀nà ó lóun wá fi dá yín lójú o òun sọ fún yín báyìí òun sọ fún gbogbo àgbáyé wípé ojúde ọba ti ọdún yìí yóò wáyé ní inú oṣù karùn-ún yálà ọjọ́ kejìdínlọ́gbọ̀n tàbí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n òun náà ni àwọn ó ṣe ọdún ọ̀hún o tó sì jẹ́ pé yóò ṣẹlẹ̀ kí òun á fi ń dá gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú jákèjádò ó fi ń dá wọn lójú o wípé kí wọ́n lọ lè fọkàn balẹ̀ o ọdún yìí yóò wáyé ọdún yóò sì yàbò fún gbogbo wa o. Àmì ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn eléyìí ló ti jáde wá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti buwọ́ lu ìyànsípò àwọn ènìyàn méjì kan. Ẹni àkọ́kọ́ ni wọ́n ní yóò di ipò olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò fún ìjọba ìpínlẹ̀ yìí ni yóò dì mọ́ nígbà tí ẹnì kejì yóò jẹ́ alága àwọn ìgbìmọ̀ kan tí wọ́n pe orúkọ wọn ní Pay Center Mineral Development Company ni wọ́n ní ẹnì kejì yóò dì mọ́ nínú àtẹ̀jáde kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó fi buwọ́ lu ìyànsípò àwọn ẹni yìí. Ẹni àkọ́kọ́ ni wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Fágbénró. Òun ni wọ́n ní yóò jẹ́ ẹni tí yóò máa bá gómìnà dámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò. Nínú àtẹ̀jáde náà èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n tún ní ọmọọba Arówóṣayé Saheed Adéyẹmí òun ni yóò jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ Pay Center Mineral Development Company. Nínú àtẹ̀jáde èyí tí olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí òun ni ó fi ọ̀rọ̀ náà léde. Ẹni tí wọ́n ní yóò di ipò olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò mú ìyẹn ọ̀gbẹ́ni Fágbénró òun ni wọ́n sọ wípé ó ti ní oríṣiríṣi ìrírí bẹ́ẹ̀ ni ó ti ní oríṣiríṣi òye ó kẹ́kọ̀ọ́ gboyè ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni ó tún lọ sí òkè òkun láti kẹ́kọ̀ọ́ nípa ètò ààbò àti bá a ṣe fi mú fílẹ̀ sọ àwọn oníwà ibi láti sọ wọn mú o. Nínú àtẹ̀jáde náà wọ́n sọ wípé ó kẹ́kọ̀ọ́ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè United States ní ìlú Chicago ní àárín ọdún 2007 sí 2012. Ó sì kẹ́kọ̀ọ́ ọ̀hún gboyè ó perégedé ó sì fi gbọ̀rọ̀ jẹ́ ka pẹ̀lú bẹ́ẹ̀ ni mùṣemúṣe rẹ̀ ó dá múṣemúṣe o. Ní tiẹ̀ ọmọọba Arówóṣayé Saheed Adéyẹmí wọ́n sọ wípé òun náà ó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó jáde fásitì títí ìlú Àbújá tó sì perégedé tó fi gbọ̀rọ̀ jẹ́ ká tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ìmọ̀ òṣèlú àti oríṣiríṣi àwọn ẹ̀kọ́ míì. Ó ti di àwọn ipò ńláńlá mú kó tó di pé gómìnà Ṣèyí Mákindé ó buwọ́ lu ìyànsípò wọn. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí Mákindé tó fi kí wọn kú oríire ó pè wọ́n wípé kí wọ́n ṣiṣẹ́ sílùú bẹ́ẹ̀ ni kí wọ́n tún jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́
kó máa tẹ̀síwájú. ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ló kọ ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti sọ̀rọ̀ yanya síta wípé àwọn ó ṣe ètò ìdìbò abẹ́nú tí í ṣe primaries ìyẹn fún àwọn tí wọ́n ń fi ìfẹ́ hàn láti jáde dupò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. ọ̀rọ̀ eléyìí tó jáde láti àkàtà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun náà ni wọ́n ti ń sọ wípé iṣẹ́ rí àwọn ó ṣe ètò ìdìbò abẹ́nú o látàrí àtìyàn ọmọoyè tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Moses Aláké Adéyẹmọ òun náà ló sọ̀rọ̀ yìí o nígbà tí ó ń gba àwọn ìkànlé ìkàn tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà yanyan fún ẹgbẹ́ òṣèlú APC yẹn nílùú Àbújá lánàá òde yìí níbẹ̀ òun náà ló ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn ti ṣetán òun táwọn sì ti ń pìyàmọ́ ìlànà táwọn ó fi ṣe ètò ìdìbò ìlànà gbangba làṣáàtà eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì fi mọ̀ wípé ẹni tó kájú ẹ̀ òun náà làwọn yàn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ní gbogbo àwọn igun eléyìí tó yẹ kí àwọn fọwọ́ bà òun náà ni àwọn ò fọwọ́ bà ó ní bó tilẹ̀ jẹ́ pé kó tó dìgbà yìí àwọn ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ eléyìí tí wọ́n mójútó ìlànà àwa la yàn ọ́ lọ sójú wa ìyẹn consensus across board eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ ó ní àmọ́ ṣá o bí nǹkan ṣe ń lọ yìí àwọn wàá lo ìlànà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí í ṣe ìdìbò abẹ́nú yẹn direct primaries eléyìí tí yóò jẹ́ kí a mọ ẹni tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú yìí gan-an nísàn nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ní gbogbo wa náà la gbọ́dọ̀ ṣe iṣẹ́ papọ̀ láti jẹ́ kí ètò ìdìbò abẹ́nú yìí kó lè lọ ní bó ṣe yẹ kó lọ kó má bàa dá họ́wùhọ́wùlẹ̀ láwùjọ inú ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ni ó ní a ní ju ẹnìkan lọ tó fìfẹ́ hàn láti jáde dupò wípé òun ó jẹ gómìnà ìdí rẹ̀ rẹ́ o tá a fi mọ̀ wípé kò sí nǹkan kan tá a ṣe náà ju pé ká yan àwọn èèyàn kí wọ́n sì jáde o láti lọ dìbò wípé ìwọ tó o bá kájú ẹ̀ tó o bá dá ńlé tó o dá ń ta òun náà ni ẹgbẹ́ òṣèlú òun náà ni wọ́n yàn wípé ó yá lọ lè ṣojú wa wọ́n ní yálà ó jẹ́ àwa la yàn án àbó jẹ́ àwa ọmọ ẹgbẹ́ la dìbò fún ọ tí yóò ṣe primaries wọ́n ní gbogbo eléyìí òun náà làwọn ó ṣe o ní ìlànà gbangba làṣáta àmọ́ nǹkan táwọn rò lọ́wọ́ yìí wípé ó lè ran ẹgbẹ́ òṣèlú yìí lọ́wọ́ òun náà ni wípé kí àwọn káwọn ṣe ètò ìdìbò abẹ́nú láti jẹ́ kẹ́ni tó kájú ẹ̀ kó jáwé olúborí. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá tó sì ń sọ̀rọ̀ ìkìlọ̀ fún gbogbo àwa òbí wípé ká kìlọ̀ fún àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni ká máa gbé àwọn nǹkan ìdáná ìyẹn gáàsì tí ẹ fi ń dáná nínú ilé ká gbé jìnnà sí ibi tí àwọn ọmọ wà o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe wí àwọn ọmọdé tí wọ́n fi gas cylinder tí wọ́n fi ṣeré ní ìpínlẹ̀ Kwara wọ́n sọ wípé iná ṣẹ́yọ láti ibi nǹkan ìdáná yìí tó sì jó ilé gúrúgúrú gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde o ìṣẹ̀lẹ̀ iná kan òun ni wọ́n sọ wípé ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara nígbàtí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń fi nǹkan dáná gáàsì tí wọ́n fi ń dáná nínú ilé tí wọ́n fi ń ṣeré wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òmùàrán ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara nínú ọ̀rọ̀ náà wọ́n sọ wípé bíi aago kan ó kù ìṣẹ́jú mẹ́ta ọ̀sán àná ọjọ́ ajé ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Ọláyínká House along Ibrahim Tairo Road ní Òmùàrán wọ́n sọ wípé ilé oníyàrá méjì tó jẹ́ ti ìgbàlódé òun ni ìṣẹ̀lẹ̀ iná yìí ló ṣẹlẹ̀ sí tó sì jó iní ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro fún àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti iná pípa ní ìpínlẹ̀ náà tó fi léde Hasan Adékúnlé ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé ilé oníyàrá méjì tí ó jẹ́ tòkìtìlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ iná yìí ló ṣẹlẹ̀ sí nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń fi gas cylinder tí wọ́n fi ń ṣeré o ṣùgbọ́n nígbà tí iní ọ̀hún ṣẹ́yọ wọ́n gbìyànjú láti pa á ṣùgbọ́n wọn ò rí iní ọ̀hún pa tí iní ọ̀hún tó sì lágbára ju agbára wọn lọ ni wọ́n bá sáré jáde tí wọ́n sì ń pariwo lóhùn òkè ẹni tó ń kọjá lọ òun ni ó ké sí àwọn ará àdúgbò kó tó di pé
wọ́n ké sí àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti iná pípa wọ́n gun àkàbà láti rí ní ọ̀hún pa gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó sì fi léde ẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni Wike ló ti sọ̀rọ̀ tó ń jó di mímọ̀ wípé ẹ wo èmi èé ṣe ẹni tí ń woṣẹ́ o nítorí pé bẹ́ẹ̀ ti ṣe ń sọ wípé òun mọ gbogbo àwọn nǹkan tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní rárá o òun ò mọ nǹkan kan tí ń lọ o nínú ẹgbẹ́ òṣèlú APC ẹni tó jẹ́ mínísítà fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá Nyesom Wike náà ló ti fọwọ́ rẹ̀ mọ́ látàrí bí àwọn oníròyìn bí wọ́n ti ṣe ń bi wípé ẹ dákun o ẹ̀yin tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers ẹ dákun ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n sọ pé ó lọ́wọ́ yín nú ó ní rárá o kí n tèmi láti jẹ́ kí n mọ tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ṣé mi jọmọ ẹgbẹ́ òṣèlú APC ni ó ní gbogbo nǹkan tẹ́ ń sọ yìí bí ìgbà tó jẹ́ pé èèyàn kàn fẹ́ mọ́ kí ọ̀ràn èèyàn fẹ́ mọ́ tì í bọni lọ́rùn náà ni o nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jó di mímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ eléyìí tẹ́ ní ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kò sí nǹkan kan lọ́wọ́ tèmi ò tèmi mọ̀ nípa rẹ̀ nígbà tí wọ́n ń bi léèrè níbi tó ti ń ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe kan tí wọ́n fẹ́ fi sọrí ọdún kẹta ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lóróyè wọ́n ní nígbà tí wọ́n bi Wike ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níbi ètò eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Rivers láti yan àwọn tí wọ́n jẹ́ aṣojú nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní òun náà gbọ́ wọ́n ní dákun wọ́n sọ wípé ó dàbí ìgbà tó jẹ́ pé ẹ mọ̀ ń bẹ̀ ó ní rárá o nígbà tóun èé ṣe wòlíì àbóhun jẹ́ oníṣẹ̀ṣe tó mọ̀ nípa àwọn ọ̀rọ̀ eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ níjọ́ míì ó ní gbogbo tẹ́ ń sọ yìí bí ìgbà tó jẹ́ pé ẹ kàn ń ti ọ̀ràn eléyìí tí ò ṣe tèmi tẹ́ ń tì mọ́ mi lọ́rùn ni o ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n ti ń fa ọ̀rọ̀ ẹ wá bí èmi tí mo jẹ́ Wike tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ó ní rárá o gbogbo nǹkan tẹ́ ń sọ̀hún ẹ lọ bá wọn lọ́hùn ni wípé ẹ dákun o ní Rivers ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí gan ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí òun ò ní ìdáhùn rẹ̀ kankan bó ti wulẹ̀ ó mọ́ o lẹ́nu àmọ́ ṣá ní tóun ń fojúsùn báyìí náà ni pé bóun ó ṣe ṣíṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tóun gùn lé tóun sì fẹ́ jọ parí kó tó di ìparí oṣù tá a wà yìí nínú rẹ̀ wípé àwọn ti ṣetán o láti ṣíṣọ lójú rẹ̀ láti fi ṣe ayẹyẹ ọdún kẹta eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti wà lórípò ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. ayé àgbésùnmọ̀ àwọn aráalé nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí fún ẹ̀yin ènìyàn wa kẹ́ ẹ bá wa pẹ̀kẹ́ lò ó ní pápápá ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ dá sí ẹ má gbọ́ ìròyìn níbòmíì kẹ́ ẹ wá dá sí ní ìkànnì wa níbí láṣẹ Ìdùmarè àní ṣìṣe o bẹ́ẹ̀ ni àní pàdé alákòóbá 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 tàbí 070 10 15 06 02. ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ sà orúkọ yín. àkàndá láti ìlú sẹ́yìn. ẹ̀ káàárọ̀ sà. láti ìlú sẹ́yìn. à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ Wike ni fẹ́ dá sí. ẹ dá sí. wọ́n ní ọjọ́ kájí kọjọ́ gàdí ọmọ ìṣẹ̀lẹ̀ méjì jọ tira wọn. wọ́n ṣe wí yẹn a lè kórìí àti pé kí òrí bẹ́ẹ̀ wọ́n ní bọ́ bá rẹ́ wọn ní sẹ́rù àfitọ́mọ́jẹ òun náà lọ́ọ̀ tún wà rẹ̀ sí ọlọ́run níjọba jẹ́ pé kò. ẹ ṣe o bàbá. ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ sàṣà ìjọsìn àwọn olóńgbò láti sẹ́yìn. ó sọwọ́ sẹ́yìn láàárọ̀ yìí o. bẹ́ẹ̀ ni àwa rédíò tiwantiwa náà ni. bẹ́ẹ̀ ni. ẹ rí lórí ọ̀rọ̀ àwọn jáàmù ni mo tẹ̀ ọkọ̀ fẹ́ mú. tí wọ́n ní àwọn tó fẹ́ wọlé sí college of education pé wọn ò ní ṣe jáàmù wọlé mọ́. èmi ò tiẹ̀ mọ́ orílẹ̀-èdè àwọn àtẹ̀wá bára wa yìí o àwọn tí wọ́n máa kó àwọn ọmọ tí ó kọ dókítọ̀ tí dókítọ̀ tí ó bá gbẹ ẹ̀kọ́ gidi yóò gún yẹn lábẹ́rẹ́ kámásàrò abẹ́rẹ́ tí ó gún yẹn tí lọ́ọ̀yà tí ọba kọ́ sí títà gidi ọba kọ́ lọ́ọ̀yà yóò gún yẹn yóò ṣe yóò dìbẹ́ndì ẹ̀ ní kọ́ọ̀sì lórí pé èyí yóò bára rẹ̀ bí sẹ́yìn ọ̀fẹ́ ìgbà tẹ́ wá ní pé káwọn yẹn má ṣe jáàmù wọ irú orílẹ̀-èdè wo la bára wa ẹgbẹ́ pé wọ́n ti ń dàbò wọ́n pa grade 2 rẹ̀ NC ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ rẹ̀ nígbà àwọn tá a jọ pàdé mẹ́rin níbi ọdún bíi 20 ọdún sẹ́yìn jáàmù ní ọ̀pọ̀lọpọ̀ fi wọlé síbẹ̀ yẹn àwọn aṣọ àwọn tó jẹ́ pé wọ́n máa kó àwọn ọmọ wa sọ wọ́n di tọ́ citizen àwọn fọ́ citizen gẹ́ pẹ́pẹ́ àti ẹ̀wọ̀n abẹ́kọ́ rẹ́límẹ́ǹtì wọn nínú ètò ẹ̀kọ́ àsìkò yìí lélẹ́yìn tó yẹ gbogbo àwọn tó jẹ́ Nigeria Union of Teachers àti gbogbo ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ tí wọ́n ní láti takò pé kí wọ́n máa ṣe jáàmù wọ bẹ̀ tó bí yẹn ṣe lè sọ́ra lórí ọ̀rọ̀ APC Ọ̀yọ́ state kí alága sọ ó dẹ̀ sọ ti fẹ́ gẹ̀ẹ́tẹ̀ láti báyìí wọ́n dẹ̀ gba ariwo tí gbogbo àwọn yẹn gbà pé ẹ̀sẹ̀ primary ló gbé ààrẹ Tinubu gẹ́gẹ́ wọlé ní 2023 tó kọ́ ṣe primary fẹ́ tó bá wọlé yọ̀mọ̀ fóun wọlé àwọn ẹgbẹ́ ti
ṣe o láti ìlú Ìṣẹ́yìn 070 10 15 0602 tàbí 070 47 7064. Àlọ́ ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀ sá bàbá olóyìnbó. yóò dà fún yín. Àmín. Àmín Ọlọ́run. èmi rọ gbogbo àwọn ọba tó kù ti Joseph kábíyèsí ti Ọ̀ṣun ṣe àwòkọ́ṣe gbogbo gbọ́dọ̀ kọ́ni wúrà bí bíṣọ̀ bá ti ní kò yẹ kí wọ́n máa jẹ́ rẹ́kọ̀dù ló ṣe pàtàkì Ọlọ́run ò ní bà rẹ́kọ̀dù ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ o. Àmín. òun kọ̀ọ̀kẹ́ gómìnà kò sì kan àwọn ọba àwọn òjòyè bẹ̀ níbẹ̀ kọ̀ọ̀kan aráàlú ohun tó bá rí lójú rí o kò ní bàjẹ́ o. Ẹ ṣeun bàbá. Ó dàbọ̀ bàbá. Hello. Hello, ẹ̀kọ́ ètò. Adúpẹ́ ẹ̀kọ́ ojúmọ́ o. Kò ní bàjẹ́ o. Àmín o. Orúkọ mi ni Amúsátó Olúbọ́dún láti Ṣakí. Ẹ káàárọ̀ màmá. Nípa ọ̀rọ̀ Wike téèyàn bá rìn pàṣẹ rọ̀hún èèpá mọ́ ni kí ó ṣe jẹ́jẹ́ wọ́n fọwọ́ ọmọ ẹ̀bọ náà sọ. Àwọn tí wọ́n sì ń dá gáàsì kí wọ́n dà papọ̀ lọ́wọ́n bàbẹ̀ wọn àwọn náà mọ̀ fi gáàsì yìí wọ́n mọ̀ fira wọn jóná. Orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́ o. Ọlọ́wọ́n bá fún bàbá náà yọ̀ láti yọrí o. Orúkọ mi ní Amúsátó Olúbọ́dún láti Ṣakí. God bless Nigeria. Tí kò ní bàjẹ́. Àmín Ọlọ́run. Ẹ ṣeun màmá. 070 10 15 0602. Hello ẹ kú ojúmọ́ o. Hello, Mr. Abẹ́rẹ́kéré. Ẹ káàárọ̀ sá o. Àlàyé bàbá tó ojú orúkọ ló ń fi yín o. Ẹ káàárọ̀ aláàjì o. Yes sir. Kẹ̀rí èyí tí mi fẹ́ dá sí lórí ọ̀rọ̀ Wike ni wípé kí kálukú tọrọ ra ṣe òun ni lónìí òun lọ́la ṣé òun nìkan ní ń bẹ ni ó yẹ kóun ní òkúra tó bímọ ó níyàwó sì ní gbogbo fámìlì òun yóò téèyàn bá fẹ́ ṣe láyé kó ro ìgbẹ̀yìn wò ó sì wo ibi tí ń bá bọ̀ kó ro ibi tí ọba adé kó wo ibi tí ọba ajá ọlọ́run níjọ́ dàrú fún wa o. Ọlá kò àtà. Ẹ ṣeun bàbá. Hello ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá orúkọ yín. Adéjùmọ̀ ni láti òkè. Láti lókè o, à ń gbọ́ yín sà. Nàìjíríà lèmi ti rí ibi tí èèyàn ti máa ń ṣẹgbẹ́ méjì rí o. Ẹ wo orúkọ ní ìsìn ẹgbẹ́ méjì ní í ṣe. Ń kọ̀ǹtró PDP, ń kọ̀ǹtró APC. Tó ṣe é ṣe kéèyàn máa ṣẹgbẹ́ méjì papọ̀. Wọ́n ní wọ́n kí àwọn èèyàn ṣe, wọn ò kí àwọn èèyàn sára. Ó sì ló wọn ọmọ ẹgbẹ́ ń parí. Ìbílẹ̀ òrìṣọ́kà wọ́n láwọn èèyàn rẹ̀ wọ́n kí ààrẹ wọn ò kí àti Fùbárà. Onílé yẹn máa ní o èyí lò láàbù onílé lò lọ kó ní ọmọ arẹ́jì ọ̀la àti ẹ̀rẹ́ ọ̀dà bọ̀. Ẹ ṣe o. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá orúkọ yín. Orúkọ mi ni Michael ọ̀sẹ̀ ìtọ́ládájì ìlú. Ìlú Ìdìyàn. Ìlú Ìjó à ń gbọ́ yín sà. Ẹjọ́ afẹ́ bèrè ní tí àwọn ìjọba yìí nìkan la fẹ́ máa ṣe gbogbo ojú ayé. Wọ́n ti gbogbo ojú ayé tẹ̀ ní dákọ̀ àwọn ìjọba. Àwọn láyé náà àwọn la ń dìbò fún wọn. Ọ̀rẹ́ kó lórí bẹ́ẹ̀ náà sọ́fẹ́ máa ti wá sọ́wọ́ sókò parun ni. Àti ìbá ti wọ̀ kó máa lọ kó àwọn mọ̀lẹ́bí wọn kó máa dìbò fún wọn. Ẹ má sọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ nǹkan tí ìròyìn kọ nípa ìjọba òun náà ni àwa ó kà bí wọn ò bá kọ a ò ní kà á ṣe ti gbọ́. Ká sì máa fi àdúrà ká máa fi ran àwọn ìjọba wa lọ́wọ́. Ọlọ́run ó jẹ́ kí orílẹ̀-èdè yìí kó dára tó bá dára gbogbo wa náà láwùjọ jẹ́ ṣe gbọ́. Hello ẹ káàárọ̀ o. Hello ẹ kú ojúmọ́ o. Hello. Hello ẹ káàárọ̀. Hello ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀. Ìpè náà lágbè kẹ́yìn ẹ kú ojúmọ́ o. Okay. Adúpẹ́ lọ́wọ́ yín o, ọlọ́run máa pè é fúrájú o. Àmín Ọlọ́run. Ní ìṣìnà ní bó sọ wọn lọ́wọ́. Àmín. Tó káwọn ìjọba wa kan dákun, wọ́n rò pé nínú kan náà láti jáde, arógun láti jáde, agbára yóò sì pín gbọ̀n fẹ́yà. Gbogbo kálukú á padà lọ ibi tá à ń lọ lóhun. Ṣùgbọ́n gbẹ̀yìn ọ̀nà kájù, àwọn fẹ́ ti ṣe é tí wọ́n ti jẹ́ olórí orílẹ̀-èdè yìí. Sẹ́yìn pé àgbàgbé wọn, káwọn ní òṣèré ká má gbàgbé wọn. Ẹ ṣeun. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí kára bọmìlà díẹ̀ ní kékeré. Àwa tá a fẹ́ sọ̀rọ̀ fìjìláńtẹ́ a fi àyè gbà wá a ó sì máa ṣe kinní ọ̀hún lálàáfíbọ̀ ẹ kó kalẹ̀.
rédíò wo lèyí tó milẹ̀ tìtìtìtì rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá àwọn tó sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n ó ti ń lọ nígboro ọ̀dọ́ wa bẹ́ẹ̀ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ̀ wọn àwọn ètò wa jẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò sí FM ní inú ìròyìn àtayọ̀ wọn àwọn ètò wa jẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò sí FM ní SIP FM 89.1 ẹ máa gbọ́. eégún tí ó ṣe bí ilé ìbò òṣèlágbó egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Ralac Ventures tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Ventures láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Ventures gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣe apá nàkàṣe ẹsẹ̀ ọ̀dọ̀ ọba sẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀ ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀ fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927 2491 06 tàbí 09063 8223 70 ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ má ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ ókè náà ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sísítà ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sísítà ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sísítà ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọn fi pò ókè 70. Tilẹ̀kùn lẹ́yìn ni o. Jogun omi. Mara mọ́. Kò mọ́lẹ̀. Sweet bitter. Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kò. Okay now, ó ti yá 090 27 24 91 06 090 63 82 23 70. Tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe. Jogun omi ni kò béèrè. Sí títà ló lè ṣe. Rámọ́ ni kò béèrè fún. Ralac Ventures ló ṣe. 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 ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin alára wa tó ń gbọ́ wa láàyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa. iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí láti sọ púpọ̀ lọ́rọ̀ lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tí ó ń jáde ní iléeṣẹ́ wọn àti àǹfààní tó ṣodo sí iléeṣẹ́ yìí tí àwọn ènìyàn wa tí wọ́n lè jẹ àti nǹkan tí wọ́n gbé lọ́wọ́ àti oríṣiríṣi àwọn nǹkan
tí wọ́n fẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ nípa rẹ̀ torí wípé ẹnu oníkàn báyìí ni a ti gbọ́ pọ̀n ẹnu òǹtafà ni a ti gbọ́ mọ́ta àríta òun ni ó sọ bí oríire bí òríire ire làwọn ò máa ríre ní tiwa láṣẹ Ìdùmarè tó abala yìí náà ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti fọn rere iléeṣẹ́ wọn Alhaji Abolore ni wọ́n sì jẹ́ aṣojú iléeṣẹ́ yìí tí wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tí ó ń jáde ní iléeṣẹ́ wọn nígbàtí Alhaji ó fohùn òkè sọ̀rọ̀ ká máa gbé ìpè abala fìjìláńtẹ́ ẹ̀yin ènìyàn wa tí ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ètò ààbò ó ṣe kókó ṣe pàtàkì ká sọ̀rọ̀ nípa ètò ààbò lóòótọ́ ká sọ nǹkan tí ó ṣe àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa ní àǹfààní tí ó ràn wọ́n lọ́wọ́ nípa iṣẹ́ wọn tí wọ́n ó fi pèsè ètò ààbò èyí tó múnádóko èyí tí ò lẹ́jà ń bá kàn nínú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ ti mọ̀ bí àmọ́wó òun náà ni ẹ fi sọ̀rọ̀ nípa ètò ààbò a máa ṣe lálàfibọ̀ a máa ṣe wọnú ara wọn ni 070 47 7064 ní ojú òpó tá a fi sọ̀rọ̀ nípa ètò ààbò nígbà tí à ń retí Alhaji Abolore hello 070 47 7064 ọ̀rọ̀ nípa ètò ààbò pẹ̀lú abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ká máa mú mọ́ra wọn kó lè rí bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kó lè kún bí dòdò ẹ̀fọn. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ gbóhùn sókè díẹ̀ o. mọ́mí kọ́sìm a gbọ́ yín dáadáa ò ṣe gbọ́ ẹ lè pè wá padà. hello. hello. hello ẹ kú ojúmọ́ o. àpòjúmọ́. adúpẹ́ ẹ káàárọ̀. Sunday ló kọ́ mọ̀ pé láti sẹ́yìn. ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ báyìí. ẹ̀yìn èmi fẹ́ rọ àwa òbí kí kálukú ó kìlọ̀ fọmọ ẹni tí iléèwé rẹ̀ bá jìnà kí ilé ọmọ ẹ̀ bá jìnà kí wọ́n wọ́ lọ́kadà fún ẹ ra ọmọ mi ẹni tí wọn ò mọ̀ rí rárá ẹ dákun ẹgbẹ́ ni ẹ dákun ẹgbẹ́ ni bẹ́ẹ̀ pẹ́ rọrùn fáwọn ajínigbé àwọn tí ó jọmọ bí láti kéré wọn àmọ́ yẹn lọ. tó kí àwọn òbí kí wọ́n ṣètò fáwọn ọmọ wọn. ẹ dákun bàbá wa láti ìlú Ìṣẹ́yìn lẹ́yìn ti pè wá ṣé ẹ dákun ẹ gbé mi ń bẹ ní ìlú Ìṣẹ́yìn ní àbí. wọ́n pọ̀ gidi gan-an àtàwọn ọmọọtẹ mọ̀. kí ló wá dé tó jẹ́ pé ẹ dákun ẹ gbé mi ṣe pọ̀ báyìí ìgbà táyìn náà ń lọ ilé ẹ̀kọ́ ẹ̀yin náà mọ̀ ń ṣe ẹ dákun ẹ gbé mi. kálukú rìn lọ ni òbí sì lè gbọ́mọ ẹ lọ. tó tílé ọmọ wọn tílé ìwé ọmọ bá jì káwọn òbí wọn ṣètò fún wọn láti mú wọn lówó ọ̀kadà. ó dà ẹ ṣeun ẹ kú àkíyèsí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ẹ̀yin ènìyàn wa gbogbo òbí àti àwa alágbàtọ́ ẹ jẹ́ ká wà ní ojúlala kan fi sọ́rí. tí ilé ìwé ọmọ bá jìnnà ẹ mú wọn sí tòsí ilé àbí ẹ mú wọn sí tòsí ilé kì í ṣe dandan ká máa lọ ilé ẹ̀kọ́ tó bá jìnnà. so ti ẹ̀ rí àwọn ọmọ yẹn ò ní gbọ́ o. sórí ká lọ sí ilé ẹ̀kọ́ tó jìnnà ó dára ká lọ sí ilé ẹ̀kọ́ tó dára ṣùgbọ́n nǹkan tọ́lọ́run ti pe yamọ sí inú ayé oníkálukú òun náà ni ó hù jáde ẹ jẹ́ ká ṣètò tí ó jẹ́ ìrọ̀rùn fún àwọn ọmọ wa kó má jẹ́ ìpalára ìwọ tó fẹ́ kí àwọn ọmọ rẹ̀ ó lọ sí ilé ẹ̀kọ́ tó jìnnà ó pèsè bóyá masíìnì tàbí ọkọ̀ tàbí ọlọ́kadà tí ó wàá gbé wọn wọ́n ó rìn lọ láàárọ̀ wọ́n padà ní ìrọ̀lẹ́ àwọn ọmọ yìí ò sì tí ì gbóyà débi tí wọ́n lè rìn lọ tí nǹkan kan ò ní ṣe wọ́n ẹ jẹ́ ká ọlọ́run tó fún wa lọ́mọ yóò béèrè bá a ṣe tọ́jú wọn o ilé ẹ̀kọ́ ń bẹ káàkiri láwọn àdúgbò wa tí wọ́n súnmọ́ wa ẹ jẹ́ ká mú wọn lọ síbẹ̀ kó má jẹ́ pé ẹ dákun ẹ gbé mi ẹ dákun ẹ gbé mi ní àwọn ìlú wa lókè Ògùn ojú mi dá sí Ṣakí ẹ dákun ẹ gbé mi náà pọ̀ ń bẹ o bẹ́ẹ̀ ni ní ìlú òkè òwò wa ń bí yìí ẹ dákun ọba tiẹ̀ jáde sí. wọn àmọ́ bí tẹ́yàn ń lọ. àní ní àná mò ń kọjá lọ mò ń bọ̀ wá sí ọ́fíìsì wa ń bí ọmọ kékeré kan ti ilé ẹ̀kọ́ bọ̀ wá ọba ní bọ̀dẹ́ dákun ẹ gbé mi mo kọ́kọ́ fẹ́ dúró ẹ wo ọmọ kékeré yìí tí èèyàn bá gbé ọ
kò lè pariwo ọ̀hún. kéèyàn wá sún síwájú èèyàn gbé tán èèyàn wá sún síwájú ó kàn tún gbé ẹlòmíì sẹ́yìn kò bóyá nìyẹn bóyá ẹni tí wọ́n jọ plan ni wọ́n àmọ́ sọ pé mọ̀ wọ̀rí àjà ó sì bí tó fẹ́ gangan tí wọ́n fi rú lọ. ẹja mọ báwọn ọmọ yẹn sọ̀rọ̀. ẹja kẹ́yàwó òbí náà ká sì bára wa sọ̀rọ̀ bá a ṣe ń bá ọmọ sọ̀rọ̀ o tó wá rí o àwọn òbí mi máa ń fún ọmọ lówó ọ̀kadà o. bẹ́ẹ̀ni tí wọ́n ń ná owó jẹ. ó wà dáadáa sáwà náà ò ṣerú ẹ̀ rí. tó ṣùgbọ́n èèwọ̀ ní ṣe ẹ̀dákun ẹgbẹ́ mi. àwa náà ṣe o. èmi ò ṣe ẹ̀dákun ẹgbẹ́ mi ò bá mọ̀ ń lọ ilé ẹ̀kọ́. bóyá ilé ẹ̀kọ́ tiẹ̀ súnmọ́lé. ó jìjà o mọ. tọ́lá tèmi jìnnà. àdúgbò mi sí ibi tí mo ti lọ sí ilé ẹ̀kọ́ ó mà nẹsẹ̀ díẹ̀. nítorí pé ṣùgbọ́n kọ̀rọ̀. bóyá kínní ká máa sọ pé èmi ṣe rí o nítorí ẹni tó lọ́hùn mo ṣe rí ṣùgbọ́n lásìkò tá à ń ṣe yẹn nǹkan kò tí ì bàjẹ́ púpọ̀ báyìí. kò tí ì tó báyìí. tó àní express tiẹ̀ ní school ti wá wà so àwọn ẹja jókòó sórí engine láyé ìgbà táwọn bọ́ọ̀sì ná express ni ẹja jókòó sórí engine ìbá gbóná á jókòó lé ni. kó gbóná mọ́ ń dì. ó fẹ́ jó gbóná mọ́ ń dì ló náwó school ló náwó ọ̀kadà. nǹkan tá à ń sọ náà ni wípé. so ẹja bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ayé ti gbẹgẹ́ o ayé ti gbẹgẹ́ ṣé rí ìdíwọ́ bí àwọn èèyàn ṣe ń wá ọ̀la ní ìsìn ọmọ 25 years tó kọ́lé a sọ pé àwọn tó legit ò sí o. tó jẹ́ titi owó ọlọ́run. ẹ gbọ́ ọmọ mi tó yẹ pé ìdíwọ́ bí òye máa sọ a ní ọmọ èèyàn kan ládùúgbò mi ní sọ pé òun ò lè irú mọ́tò tí dáàdi òun fi bẹ̀rẹ̀ irú mọ́tò tí dáàdi òun lò òun ò lè fi bẹ̀rẹ̀ mọ́tò láyé ìgbà tí ọkọ ìfẹ́ dárúkọ mọ́tò ní mọ́tò tí dáàdi ẹ̀ ń lò yẹn tí irú wa bá rí gbà náà. èèyàn ọmọ bùgá ni o. kódà máa dúpẹ́ sọ́ọ̀sì bíi mẹ́ta. ọmọ sapa agbádá káàkiri. ó lóun ò lè fi bẹ̀rẹ̀. àwọn ọkọ̀ tí àwọn mọ́tò tí ẹ lí bẹ̀rẹ̀ làwọn fẹ́ máa lò. ìgbéraga ni. mo lójó ògan la bí ọ. ṣé èrè tí ìgbà tá a ṣe ní mi ẹ. ìgbéraga ni. àwọn láyé ìtawà ayé ìgbà tí wà là ń sọ yẹn. orí ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. bí òkúta tó bá jálù mọ́lẹ̀ tí ò lè dìde mọ́ ohun ojú wa lójú rí. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ nìyẹn. ẹ jẹ́ ká ṣọ́ra o. so àsìkò yìí a mọ̀ pé àwọn kinní yẹn pọ̀ bí wọ́n ṣe rán wa létí rẹ̀ ìdá ẹjọ́ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o ọlọ́run ní jẹ́ aṣọ ọmọ nu o àti àwọn tó jẹ́ pé wọ́n máa ń wà careless lórí àwọn ọmọ wọn tí ẹ fọmọ́lẹ̀ ẹ wà wá radio station ẹ wà mọ ní ẹ̀ ń wọ́ mọ́. ó tiẹ̀ wá pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ó ti pọ̀ jù ọmọ kéékèèké. ọmọ díẹ̀ ni ó fi ju 2 years lọ. tó ṣé tí ẹ bá jẹ́ ẹlẹ́dẹ̀ tó jẹ́ pé ọkọ yín ń súnmọ́ yín tí ń dúró ṣé náà ni kẹ́ ẹ máa sọmọ bí ò ṣe tọ́. ẹni tó bá sì ń wọ́ ọmọ ilé ó mọ̀ wípé à ń bára ẹni lájọṣepọ̀ iṣẹ́ ńlá ni torí dókítà ó kọ́ fún yàn ni tó bá ti lògùn tán láàárọ̀ súnmọ́ ọkọ ẹ̀. ó ti di oògùn lílò nìyẹn ó ti di oògùn fún ìyàwó àbí fọ́kọ. sọ́dọ̀ ẹni tó bá rí ọmọ bí kò mọ̀ pé iṣẹ́ ni à ń bára ẹni lájọṣepọ̀. ok ọkọ ni wọn ń ṣiṣẹ́ àbíyàwó yìí. àwọn méjèèjì ni. a jẹ́ pé tí wọ́n bá sọ pé ẹ wò kúnlẹ̀ àbíyamọ àwọn ẹ wò dọ̀bálẹ̀ bàbá ọmọ. ó bá yẹ dọ̀bálẹ̀ tí bàbá dọ̀bálẹ̀ kò tó gbó. ìdọ̀bálẹ̀ pọ̀. dókítà wa sọ wípé tẹ́ ẹ bá ti jẹun tán láàárọ̀ ẹ lo oògùn tó bá ti lo oògùn yẹn láàrin 5 minutes jẹ́ kọ́kọ́ ẹ ó súnmọ́ ẹ. wọ́n ti sọ di iṣẹ́ fún yẹn báwọn. ọkọ náà ò gbúdọ̀ lọ́bi kankan. wọ́n jọ mọ́ wa aago ni. bó bá lọ ọ́fíìsì yóò sáré padà wá. ó gbúdọ̀ wálé wá sí. yóò wá sọ̀wọ́. ọlọ́run ní fáwọn ọmọ wa dààmú wa. jẹ́ ká lọ ṣe iléeṣẹ́ Rala Ventures àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí a sì fẹ́ ṣe kinní ọ̀hún lálàfíbọ̀ ká má jẹ oyè aládàáni kan jẹ ànìkànjọpọ́n ètò ààbò ṣe kókó torí pé bí ètò ààbò bá ń bẹ ìlera náà dúró iléeṣẹ́ Rala Ventures ni wọ́n fi wò wípé ètò ààbò ó ṣe kókó ká máa para wa ní àkíyèsí ká sì máa gba ara wa ní ìmọ̀ràn lórí ètò ààbò bẹ́ẹ̀ ni ká jẹ́ kí àwọn ènìyàn ìlú ó mọ̀ ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ń jáde ní iléeṣẹ́ àwọn ẹ̀rí nǹkan bí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ iléeṣẹ́ Rala Ventures rèé 090249106 09027249106 tàbí 09063822370 ẹ kú kalẹ̀ kí ni àríwísí yín kílẹ̀ tún fẹ́ sọ nípa ètò ààbò ẹ̀jẹ̀ àdókè lọ́hùn-ún à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. eégún tí ó ṣe bí ilé ìbò sí lágbo egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Rala Ventures tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó
fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Painters láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Painters gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá, ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣe apá nàkàṣe ẹsẹ̀. ọ̀dọ̀ ọba Ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngàn. bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀, ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán. 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò ó sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. hello. ẹ káàárọ̀. hello, ẹ pé ètò tí kò ní bàjẹ́ o. àmín o. orúkọ mi ni Abúsátó Olúbọdún láti Ṣakí. tó ẹ káàbọ̀ mọ́. nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n ètò ààbò tẹ́mi fẹ́ fẹ́ àwọn tí wọ́n mọ́ di ẹrù lérí ọkọ̀ tí wọ́n mọ́ ju òkú ibi títí kìíní ṣe yẹn ń jàǹbá gan ni o. níbo ni títí ọ̀hún. wọ́n dákun kí wọ́n mójútó tí wọ́n bá fi fọ́n yẹn lọ́rọ̀ tẹ́ wọ́n sọ dákun ọmọ bínú. níbo ni títí ọ̀hún màmá. kí ọmọ bẹ́ẹ̀ ni ṣe dákun ọmọ bínú náà ní ọba lọ. nípa ọ̀rọ̀ àwọn ọmọ wa tẹ́ ẹ̀ sì ń sọ ọmọ mi ń bẹ́tẹ́ pé yàyín sí yàyín tí wọ́n bá bẹ́ẹ̀ ń ṣẹ́ àti nílòdì iṣẹ́ fún o. jẹ́ pé bí òjò ọmọ pẹ́ bọ̀dé dákẹ́ gbé mi bọ̀dá dákẹ́ gbé mi àníbọ̀wọ́ lọ́wọ́ àwọn ọmọ wo onísọ̀nà àwa ní onísọ̀nà o. orúkọ mi ní Abúsátó Olúbọdún láti Ṣakí. God bless Nàìjíríà ní iṣẹ́ tí kò ní bàjẹ́. àmín o màmá Abúsátó Olúbọdún láti ìlú Ṣakí. nípa ọ̀rọ̀ okùn jújù tí màmá sọ, ẹnìkan ìjẹ́ àfíìsì apia toríṣe kọ́ ní ìlú Ṣakí, wọ́n sọ wípé okùn ó ṣe àwọn oníjàmbá tó sì fún àwọn lọ́rùn tó jẹ́ wípé okùn bó okùn yé mi o. àwọn tí wọ́n ń ta ibùsùn wọ́n wá di ibùsùn sí orí ọkọ̀ yóò wá ga púpọ̀. tó bá ga púpọ̀ yìí wọ́n wá fẹ́ fi okùn wọ́n fẹ́ fi dì í ọwọ́ wọn ò ní tó wọ́n wá jù ú machine tí bá ń kọjá lọ ó lè lọ kọ́ yóò kọ́ lọ́rùn o. kódà wọ́n sọ yé pé ó ti kọ́ àwọn èèyàn bíi mélòó kan lọ́rùn ní ìlú Ṣakí. ó ṣe yé mi ní o. ọjọ́ tí àfíìsì apia náà ní atóríṣe ní òkè ṣúná nílùú Ṣakí tí wọ́n bá ń gbọ́ wa, èmi àti ìtura la wà lórí àjùmọ̀ná ní ọjọ́ òun ni wọ́n ní ó kọ́ àwọn wípé àwọn lò bí ọ̀sẹ̀ mélòó kan ní ilé ìwòsàn. kódà à ń rawọ́ ẹ̀bẹ̀ sí kábíyèsí ọba Sọfíọ Khalid Ọ̀kẹ́rẹ́ títí ìlú Ṣakí nígbà náà wípé kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ lórí kinní yìí. àwọn èèyàn ìlú ètí ìró ń jẹjẹ débi káwọn kan tó máa ju okùn sí àwọn èèyàn lọ́rùn láì ṣẹran. ẹ jẹ́ ká ṣọ́ra o. iṣẹ́ ajé tiwa làwa ń ní. ẹgbà tí àwọn kan bá fẹ́ jù níbí sẹ́nìkan ò lè dúró sí other side ni. tàbí kó tiẹ̀ gorí ọkọ̀ àbí kí wọ́n fi okùn kí wọ́n so igi kí wọ́n fi gbé báyìí kó fi cross ẹ̀ tó àbí torí nígbà tí a fi a tó èmi máa ń rí mo máa ń rí ní àdúgbò tí wọ́n sọ pé ó ti ṣẹlẹ̀ ní Kọ́láwọlé ní ìlú Ṣakí ni wọ́n sọ yé pé nǹkan yìí wọ́pọ̀ sí. mo máa ń rí àwọn ọkọ̀ tí wọ́n máa ń di irú ẹrù tí wọ́n ń wí yìí, ṣùgbọ́n èmi ò mọ̀ pé máa ń kọ́ àwọn èèyàn lọ́rùn àfìgbà tí wọ́n sọ jáde o. ẹ jẹ́ ká ṣọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá lè pa àwọn ènìyàn wa lára. kò sí nǹkan tá a fẹ́ gbà nínú ká máa rí ọmọ làkejì wa kó wà nínú ìṣòro tàbí tí onítọ̀hún tí ó kú táwa ṣe káwọ́ mọ́ra tá a mọ̀ dárò kò bójúmu tó. ẹ jẹ́ á máa pa ọmọ nìkejì wa lára torí pé inú Ọlọ́run ò dùn sí. ṣé ẹ gbàgbé abala tá a wà yìí iléeṣẹ́ Ralac Painters ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n gbé ọ̀sẹ̀ ìlera lọ sí ìlú Ìgàngàn ní ọ̀dọ̀ ọba Ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò road nílùú Ìgàngàn. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ ọ̀sẹ̀ ìlera ní iléeṣẹ́ Ralac Painters wọ́n ti gbé ká yín mọ́lé báyìí láti jẹ́ kí ẹ jẹ àǹfààní ọ̀kan ọ̀jọ̀kan egbòogi tó jáde ní iléeṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni máṣíìnì ó wà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ lò ó. owó kékeré náà ni ẹ ó fi ṣe àmúlò rẹ̀ tí ẹ ó sì lo ọ̀kan ọ̀jọ̀kan máṣíìnì yìí. bẹ́ẹ̀ ẹ ra àǹfààní láti ra egbòogi ní ẹ̀dínwó. èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé iléeṣẹ́ Ralac Painters níbi tí wọ́n ti ń ṣe ọ̀sẹ̀ ìlera
yóò gba sweet bitter kan ní ọ̀fẹ́ fún àwọn tí wọn ò tí ì ní káàdì tẹ́lẹ̀ 2,000 naira òun ni ẹ mú lọ́wọ́ ṣùgbọ́n àwọn tá a bá ti ní káàdì 1,000 naira òun náà ni ẹ mú lọ́wọ́ ẹ ó ṣàyẹ̀wò pẹ̀lú máṣíìnì ìgbàlódé wọ́n sì tọ́ yín sọ́nà lórí àwọn ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ń jáde nílé iṣẹ́ wọn àti àǹfààní tẹ́ẹ̀jẹ̀ níbẹ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 090-227-24-91-06 tàbí 090-6382-2370 ló já sí iléeṣẹ́ Ralac Ventures. ẹ̀ ló ẹ kó ojúmọ́ o tó ẹ lè pè wọlé o a sì ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ètò ààbò tí à ń sọ ẹ jẹ́ ká gbára wa nímọ̀ràn nípa ètò ààbò àwọn ọ̀rọ̀ tí ó lè ran àwọn agbófinró wa lọ́wọ́ láti jẹ́ kí wọ́n tún kí iṣẹ́ náà kó rọrùn fún wọn ká bá wọn sọ èyí tí ó sì wọ́n láǹfààní káwa náà sì wà lójú lalákan fi sọ́rí tá a bá rí àwọn ènìyàn àjèjì ládùúgbò wa tí wọ́n gbé nǹkan dágbé lọ́wọ́ bí ìbọn àdá ká ṣẹ̀wọ̀n o tá a bá lè ṣẹ̀wọ̀n bóyá ẹ̀rù ń bà wá ẹja tètè ta àwọn ènìyàn lólobó kí wọ́n ké sí àwọn ọlọ́pàá tàbí àwọn àmọ̀tẹ́kùn tàbí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa láti jẹ́ kí wọ́n lè fi ọwọ́ òfin mú wọn kò dára tó tá a bá dákẹ́ o torí wípé tá a bá dákẹ́ tààrà ẹni bá ní dákẹ́ ni ẹ̀ ló ẹ̀ kó ojúmọ́ o ẹ káàárọ̀ o àdúpẹ́ orúkọ yín. ẹ sorúkọ yín fún wa àti ìlú tẹ̀ tí ń pè wá o. à ń gbọ́ yín mà. ìyàwó sábà kan láti àtàrọ̀ sábà gbọ̀lẹ̀ ọlọ́run tó fún àwọn ìbáríkà fún àti ìgbọ̀ta látara wá ṣe máa pọ̀ lọ sí orí tó ń sọ apáta tó ń sọ ẹsẹ̀. ẹ bá àkíyèsí àwọn ọlọ́kadà èyí tó bá lè jẹ́ ìpàdé pàṣẹ sí ìṣẹ̀lẹ̀ àárọ̀ ìrọ̀lẹ́ tó lọ park ní tó ti pa tó náà fún ìbáríkà sí tó bó tún fẹ́ tó nìyẹn ta. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o bó ṣe jẹ́ lẹ́gbọ́n ẹ jẹ́ ká wà ní ojúlọ́lá kan fi sọrí àwa ọlọ́kadà àti àwa tí à ń wa irin àbámọ̀ pa àlè wà kadà alẹ́ tó àbálẹ̀ wa mọ́tò alẹ́ gan ẹja gbé kalẹ̀ ká gbé kalẹ̀ o ká má lọ bọ́ sínú kọ́tà tàbí ká má lọ fi tiwa ká fi kó bá àwọn ẹlòmíín abala tá a wà yí iléeṣẹ́ Ralac Ventures náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ọ̀sẹ̀ ìlera ń lọ ní ìlú Ìgangan báyìí láti aago 8 ààbọ̀ àárọ̀ yìí ni wọ́n ti máa dá àwọn èèyàn lóhùn ní ọ̀dọ̀ ọba Sẹ̀mẹ̀ ní Òmìnigbò Road ní ìlú Ìgangan lọ́dọ̀ ọba Sẹ̀mẹ̀ ní Òmìnigbò Road ni wọ́n máa dá àwọn èèyàn lóhùn ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgangan àti agbègbè rẹ̀ tẹ́ ẹ̀ ti ń pe iléeṣẹ́ Ralac Ventures wọ́n ti wà níbẹ̀ báyìí o láti jẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ó jáde láti iléeṣẹ́ wọn. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Orúkọ yín o. Ẹnjìnìà Musa láti Gànà ni. À ń gbọ́ yín sà. Ọlọ́run ní dàpọ̀lọ́ yín rú. Àmín. Ṣé nípa ti àwọn tó ń gbọ́ ń dá ẹ̀dó kì í ṣe ọmọ nìkan ni ọmọ kékeré nìkan kọ́ o. Bẹ́ẹ̀ ló bí mi lọ Bàdàn ọkọ̀ fẹ́lẹ́ máa wá kí. Kí èdè Bàdàn. Bó sì ń lọ láti Gànà bí náà ọkọ̀ fẹ́lẹ́ máa wá kí. Eléyìí báyẹn ṣe nígbà kan tẹ́lẹ̀ ọlọ́pàá kan bẹ níbi tẹ́lẹ̀ ọ̀gá ẹ̀ ni wọ́n ti gbé kó ń bí igi. Tí wọ́n bá tẹ àwọn ọlọ́kàá bá ti mú ọlọ́kàá tó ti gbé lókè wọ́n wọlé. Wọ́n ṣe kí ni? Mọ́lọ́kàdá yẹn wọ́n gbàrán sí díẹ̀. Wọ́n fún wọn mẹkáníkì ní 2,500. Kí ni kó fi ṣe? Yóò dá ní ẹ̀fà àti ibi ẹ̀kọ́ ti wà. Wọ́n ti lè gbé ní òkè tó bá gbé ní sókè. Wọ́n ti gbé ní òkè wọ́n ti lè gbọ́ mú àyè 2,500 ní wọ́n lọ́wọ́ níbẹ̀ sísè ní ilé mẹkáníkì wà. So wọ́n ti àyẹ̀wò ṣé wọ́n mọ̀ gbọ́n báyìí dábà ẹlòmíì ọ̀run ní ọ̀rẹ́ ọ̀wọ́ ọba gbọ́nà báyìí. ọbẹ̀ wọlọ́ ọ̀dà ìṣe o. wọ́n bá ti gbá ọmú kọ́ máa gún wá ti fún ọgọ́ òkè rẹ̀ sínú táwọn ṣe ọ̀dá. ẹ ṣe bàbá tó ọ̀rọ̀ náà là ń gbọ́ yìí ká lára wa lọ́yẹ̀ ká gbára wa ní ìmọ̀ràn lórí ètò ààbò torí pé nígbà míì ọ̀rọ̀ kékeré ó máa ń ṣe ni láǹfààní ọ̀rọ̀ kékeré ó máa ń yọni nínú ewu ẹ jẹ́ ká gbára wa ní ìmọ̀ràn ká fi nǹkan tá a ní ká fi tara wa lọ́rẹ lára nǹkan tá a ní tá a fẹ́ fi tara wa lọ́rẹ òun náà ni ká fúnni nímọ̀ràn
torí pé tí wọ́n bá fúnyàn nímọ̀ràn ń gbà míì ó ju owó lọ. bẹ́ẹ̀ni àwọn tá a tún èèyàn tó tún wá fúnyàn mọ̀ràn kò dàbí ẹni tó tún wá gbà á. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni torí tó sì lè ṣe ilé àǹfààní ni ẹjẹ́ àgbà torí ọlọ́run. ẹ dákun ọlọ́run ní jẹ́ wọn faṣọ wa ránṣẹ́ lé o. àmì o aṣọ ẹ̀ lárí bàtà ẹ̀ lárí la fi dá a mọ̀ kò ní ìṣẹ̀lẹ̀ sí wa o. tó a ní ìrìjù báyìí lọ ní abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ jẹ́ ká mọ̀ wípé ìlera ṣe kókó sì ṣe pàtàkì. ọ̀sẹ̀ ìlera ó ń lọ ní ìlú Ìgàngàn báyìí láti iléeṣẹ́ Ralac Ventures. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ yìí wọ́n ti wà ní ìlú Ìgàngàn báyìí tí wọ́n máa dá àwọn èèyàn lóhùn. bẹ́ẹ̀ sì ni ọ̀kan òjọ̀kan àǹfààní ló sodo sí iléeṣẹ́ yìí tí àwọn ènìyàn lè jẹ. ènìyàn 10 àkọ́kọ́ tó bá débi tí wọ́n ti ń ṣe ọ̀sẹ̀ ìlera yìí ní ìlú Ìgàngàn lọ́dọ̀ ọba sẹ̀mẹ̀ ní Òmìnigbò road ni wọ́n wà tí wọ́n pàtẹ ọ̀sẹ̀ ìlera sí. sweet bitter ẹyọ kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ fún àwọn ènìyàn 10 2,000 naira péré òun náà ni wọ́n ní kẹ́ ẹ̀ mú lọ́wọ́ fún àwọn tí ẹ̀yin tẹ̀ tí ì ní káàdì tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ tí ní káàdì 1,000 naira péré ẹ̀ ṣàyẹ̀wò ẹ̀ ó sì ṣe àwọn nǹkan míì tí yóò jẹ́ àǹfààní. máṣíìnì titun ìgbàlódé òun náà wà nílẹ̀ máṣíìnì titun míì ó tún ṣẹ̀ṣẹ̀ wọlé ní iléeṣẹ́ Ralac Ventures gbogbo ẹ̀ náà ni wọ́n kó lọ sí ìlú Ìgàngàn. lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 090 27 24 91 06 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70 ni ó já sí ọ̀dọ̀ wọn. ká lọ sí ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kan sí kó tó di pé a ó máa dágbére ẹ kú kalẹ̀. eégún tí ó ṣe bí ilé ìbọn sí lágbo egúngún eégún tí ó ṣe bí. tí ó ṣe bí ilé ìbọn sí lágbo egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́. iléeṣẹ́ Ralac Ventures tó bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Ventures láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Ventures gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣe apá nàkàṣe ẹsẹ̀. ọ̀dọ̀ ọba sẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngàn bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927 2491 06 tàbí 09063 8223 70. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. tó ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ dúró tì wá bí ká ṣe ọ̀ràn tẹ́ ẹ bá wa gbọ́ ìròyìn àjímọ́ná àti abala fìjìláńtẹ́ tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ iná ò ní tán wọ́ yín o torí pé owó lẹ̀ fi ń ra bátìrì tẹ́ ẹ fi ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ayélujára owó ní dátà lásìkò yìí kò kéré gbogbo yín náà la lù lọ́gọ̀ ẹnu àmọ̀rírì yín o àmì ṣeré ọwọ́ sí yín apàtẹ́wọ́ fún yín gan pàápàá ẹ̀ kárí láì tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá láṣẹ Ìdùmarè ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ìdìbàjẹ́ kò ní kàn án ire ńlá la máa gbọ́ síra wa torí pé ire báyìí ni ara wa fẹ́ ara wa ò ní mọ̀bi láṣẹ Ọlọ́run aláwùrábí a ó sì máa fèlè yìí ṣe lọ àbíbò ni. àníri jù báyìí lọ fún títí àárọ̀ yìí lórí ìròyìn àjímúná àmọ́ kó tó di pé a mọ̀ tàtàpínsẹ̀ mo fẹ́ kí àsìkò yìí fẹ́ fi kí Honourable Adeniji Charles Robert òní ní ọjọ́ bí wọn àti Honourable Charles Adeniji Robert wípé ẹ kú ọjọ́ bí òní o ìgbà ọdún kan ní àlékún owó àlékún àrísìkí ìgbéga lẹ́nu iṣẹ́ oore eléyìí tẹ́ ẹ fọkàn sí àti tẹ́ ẹ fọkàn sí yóò sùn yín bọ̀ o lọ́la aláhàwọ̀lẹ́wọ̀lá kò wọ́tá ìlà bìlà lóko Jésù Kristi Olúwa wa lọ́la àwọn aláṣẹ kò. àmín àṣẹ Ìdùmarè. títí ìgbà míì tá a tún mọ pàdé lórí àwọn àkọ́tún ètò níkànnì yìí Ọlárìnwájú Álímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rá ó dàbọ̀. tó bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ẹ̀yin alára wa àkìyín bẹ́ẹ̀ la kìyín tí ẹ bá wa gbọ́ ètò wa láàárọ̀ yìí ẹ má yí kúrò lọ́dọ̀ wa láti ìdájí títí dalẹ́ gbẹ̀rẹ́ la wà lórí afẹ́fẹ́ ẹ jẹ́ àjọ pàdé tó bá di
aago 6:30 sí aago 7:30 lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáàyè gbèmídé bẹ̀rẹ̀ dán. Ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o. Ó dìgbà. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship